Baba Mariti, international protocol, we salute you. Baba Mariti, Baba Mariti, international protocol, we salute you. Baba Mariti, the ogbonge landlord. Baba Mariti, international protocol, we salute you. Baba Mariti, Baba Mariti, international protocol, we salute you. Baba Mariti, the ogbonge landlord. Are you at home, sir? Please, I'm at the gate, sir. Yeah, okay, dispatch for that, right? Thank you so much. Baba Mariti, na everything wey I see na him must talk. Everything wey I see na him must talk. Even the one wey you no see, he must to talk am. Baba Mariti, international protocol, we salute you. Baba Mariti, Baba Mariti, international protocol, we salute you. Baba Mariti, the ogbonge landlord. Baba Mariti, no dey gree for anybody. Uncle Suru. I've been waiting for you, girl. Don't be late, oh baby, ooh, girl. I've been waiting for you, yeah. I've been waiting for you, baby. Please don't be late, oh baby. Please don't be late, oh baby. I will surely be present. Níjọba ọ̀run. What type of plane is this? I will surely be present. Níjọba rẹ. I've been waiting for you, baby. I've been waiting for you, oh, baby. I've been waiting for you, baby. I've been waiting for you, baby. I will surely be present. Níjọba rẹ. You think say they wise? Àdàbà mi gbègbè kí o pẹ́ yẹ̀dé gbọ́. Ẹyẹ̀dé gbogbo gbọ́ ní tìrì lọ mí tìrì. Ní kí ni tó máa fẹsẹ̀ gbálẹ̀ kiri? Ṣé nǹkan tẹ̀ ń wá nídìí akọ iṣu ẹ máa rí nídìí iṣu ewùrà? She what? Rubbish. Tẹ́ ẹ rìn kiri. Àìníṣẹ́. What's up, my nigga? Come on, baby. Èmi ìranù. Lórí ibú bàbá láńlọ́ọ̀dù èmi ni máa pa wọ́n gbẹ̀yìn rẹ̀. Hello, John. Ah, Hello, mommy. Papi, yo, I'm coming. Mommy dúró dè ọ́ o. Ẹ jẹ́ má bínú, mo ń bọ̀.
Baba. Rewu lọ sùn. Supposed to hear of this. Sáré dáná ni ẹ mọ̀. Àti kò sí girlfriend nílé. She what? Oúnjẹ àbọ̀ ìsìn domi náà ni. Jókòó. Jókòó. Kí ni mo bí a fi ṣe ní lálejò báyìí? Àlejò kẹ. Papi yo! The one and only Baba Mariti. Ògbóngẹ́ number 1 tí ó ní rival. Ó bẹ̀rẹ̀ rẹ ni. Mo mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe wá yìí. Continue. Má dìgbò tán mi, ẹ ti gbọ́ information kan. Tàbí kó jẹ́ pé if I can remember, it's been so long o. Ṣé kò sí ọ̀kan ṣá, ṣé kò wò? Ẹ kò kú sí. Gbọ́ information. Mo méjì ló gbé mi wá. Mi kí mi wá rí kú ọ̀rí àkọ́kọ́ nínú rẹ̀. Wí ení. Ní kò wí ení. Ení. Ó ní wípé mi kí mi wá rí kú ọ̀rí owó ilé rẹ̀ ó ti fẹ́ expire o. Ṣé o gbàgbé wípé next month ni owó ni a kú pé? Ẹ fọ́lá ni mẹ́. You know me too well na bàbá yẹn mọ̀ mí dáadáa. Èmi máa ń sanwó lẹ̀ yẹn ti gbàgbé ni mo ti pẹ́ mo máa ń sanwó lẹ̀ kó tó expire. Ẹ̀yin máa sọ̀rọ̀ yìí ta yóò lè fọ́ máa bàbá yẹn wọ́n tó bó láàkì yín gan. Ẹ̀dín fọ́lá ni. Wọ́n ti ẹ̀jẹ̀rì rẹ̀. Ó ẹ̀jẹ̀ wo lé. Senior tenant ni ọ́ nínú ilé. Èjì ni wípé èlè nírú rẹ̀ lọ mọ kémi wípé kò sánkú tàbí kò kú lójijì. Wo jẹ́ kí mi sọ kíní kan fún ọ. Ọ̀rọ̀ àmọ̀ràn ni o kí ọmọ finú fèrèfèrè bí ewúrẹ́ gbé mángòrò. Ọ̀rọ̀ àmọ̀ràn ni o mo mọ̀ yóò ní fẹ́ gbọ́ tèmi o. Bàbá ẹ sọ̀rọ̀. Mo ti gbọ́. Ọmọ kí omi gbá omi tẹ̀lé ni ọmọ amúgbó kí omi búramúramù ni ó ya wèrè o. She what? Èsì ojú rẹ ló ti sọ yìí òun agbá mi lẹ́sẹ̀ ẹ̀fọn mi á yí kọ́nà. Bàbá yín lè fa gbogbo kìíní yìí láti lè aṣọ fún yín ẹ̀yin máa fáwọn hoodlums àwọn miscreants àwọn tout àwọn tí wọ́n níran ẹ̀yin náà wọ́n gbé sórí ó gbé rọ́ọ̀gì sórí ṣé yóò kiri kan máa gbé rọ́ọ̀gì sórí ni ẹ wo èmi náà I'm educated I'm a learning person kò dàbí yẹn ilé fáànà ibẹ̀ yìí náà lọ́ọ̀rù tọ́ọ̀gì. Ó ti dá mo ti gbọ́ tiẹ̀ yóò bá gbọ́ tèmi fẹ̀kàn tẹ́lẹ̀ mo ti mọ̀ wí ọ̀nì fẹ́ gbọ́ àmọ̀ràn mi sórí ọ̀dà fetí ẹ̀ lẹ̀ ìyàwó rẹ̀ kí ọmọ tẹ̀lé ọ̀nì ìjọba máa ká ọ ìjọba máa mọ̀ nínú sí níbẹ̀ o torí kí ọba pọ́n wẹ́lẹ́wẹ́lẹ́ nínú sí níbẹ̀ o. Bàbá ẹ tó wá disappoint me. Ó ti máa tó bí occasion mi méjì ní tẹ́yìn gan rí ṣé màá ti gẹ́ gbogbo agbátira wa ni irú yẹn ṣe mi. How would you compare such thing to me? Bàbá tó wà lókètè àwọn tó ní PhD àwọn tó ní master wọ́n bẹ́ mi wọ́n sì ń bẹ́ mi tí mo dáhùn lóhùn àwa jẹ́rú ọ̀mú mo tẹ́ mọ̀ bí wọ́n ti gbọ́dọ̀ tó gbọ́dọ̀ tó mú àdúgbò tọ́nu irú ìyẹn ṣe mi. You think say you dey wise? Mo ti gbọ́. Bàbá ọ̀rọ̀ rẹ ti yé mi. ẹ wọ ẹ̀yin máa ro ọkọ tẹ́ ẹ sọ yẹn àkàmọ́ má bàa yín gbọ́n ta kò jọ o. Kí mi má rò mọ́. John ẹ wo ìgbà tó kọ́kọ́ bí mi nígbà tí mo wọ́n wáyé John the Baptist ni mi. Kò sóko tó pọ̀ pẹ̀lú obìnrin I'm a gentleman to the core tẹ́lẹ̀ máa wò ẹ lọ kọ́lẹ̀ fada ni máa padà ṣe. Yàtọ̀ sí àwọn kí mo ti rí tẹ́lẹ̀. Sáwọn bí àwọn àbúrò mi tọ́ra kí n bàbá ẹ máa wọlé mo ṣe ń tó ìwọ̀n ẹ̀rọ jóná. Pé mo àwọn kí omi kọ́ ní jáàmù. God bless you. A máa ń ṣe àwọn Bible story fáwọn kan gbà kan àwọn kan a máa ń kọ́ wọn ní jam ẹ mọ̀ pọ́pọ́lọ́ mi pé pọ́pọ́lọ́ mi jí sí ìwé gan kó tó ṣẹlẹ̀ nìyẹn. John the Baptist man Baptist wọn ni. bọ́ọ̀lù ẹ kì í gẹ̀ẹ́tì ní wọn. wo bẹ́ẹ̀ dúró mo mi lọ. Bàbá. Mo ń lọ rẹ ni. But wait a minute this man sabi thing so this man know a lot of things wey dey happen I talk am and I dey tell this girl but this girl no wan leave me she just wan kill me for this house.
kásìkásì òótọ́ náà bàbá yìí sóòótọ́ rọ̀ but kí ẹ̀yin mo benefit lára ẹ̀ náà mo ṣe dáadáa kò sí ọkàn na man to man. ìwòde sùn sílẹ̀ látẹ̀lé òun ní ìkọlù òkun. kí ló ṣe bẹ́ẹ̀ kí ló ṣe bí báyìí. kí n tiẹ̀. ìwọ ọmọ iṣẹ́ fi kó mi sí wàhálà ṣó láìkì mi ni ṣórí nǹkan tí mò ń try àti sọ fún ẹni wípé ṣó o mọ bí táwa yìí wọ́n ti ń suspect wa. She what? Baba Mariti gbọ́dọ̀ mọ̀ bóyá sọ̀rọ̀ tó ń ṣe gbogbo satellite ó dé wọ pé bàbá tá à ń sọ yìí satellite ni ó cover everywhere. Continue. kò imagine pé bó ṣe wọlé yẹn sí wàá rí ẹ̀ sìn wàá ra mú ẹ sọ́wọ́. Are you playing? ó wàá sọ fọkọ ẹ tó yẹ kọ́kọ́ ẹ pa mí ni tó dẹ̀ mọ́ bọ́kọ ẹ ṣe rí. ló ṣàṣọ pé yẹn kọ́kọ́ tẹ̀lé dé wọn ò wọ ẹ. ìdúnnúdé ọmọdé. She what? nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn ṣóòrí Yorùbá ló máa ń sọ kinní kan ó bọ́ báyìí sọ ó sọ pé ejò tó bá ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó bá ń yọ jẹ tàbí ìtòsí tó bá ń forí pamọ́ òun ló máa ń sanra ló máa ń padà tó tán sí this thing we are doing ó mọ̀ pé láàrin àti ẹ̀. gbọ́ràn jàre kí ìjọ mọ̀ kó ọ̀rọ̀ ni this afternoon wọ́n gbé jíjẹ wọ́n gbé mímu ó jẹ́ òun mú ò expect tó máa rí mi lálẹ́. there you go again every time tó bá di pé nǹkan wálé ọmọ àfi sọ̀rọ̀ ṣé ò gbádùn èmi náà ni ajọ́ gbádùn àwọn akọ́ni. iṣẹ́ ọ́fánẹ́jì lẹ́nu òjá ṣe nǹkan tá a máa ṣe òṣòrí bàbá yẹn 4 hours ó máa jí òjókòó ká ṣe nǹkan tá a máa ṣe. Are you playing? ó mì pé ọkọ ẹ ó ti sùn kọ́ nìyẹn. obìnrin àfikún tẹ́ bá fẹ́ gẹ́ẹ̀tì nìkan ló kù èmi gan máa tẹ́ ẹ lọ́rùn mú bọ́. káyé ṣe lẹ̀kùn yẹn lápá ìtì. Ewé. ìwọlé wẹlé jẹ́ ìwọlé náà. aṣèjú ní yàrá ibi tí wà ókè. mo bá ṣe fẹ́ náà ni mo ṣe máa yẹ kí ni mo lè máa gbádùn mi àtọ́ lálẹ́. Are you playing? èmi náà mo ṣe kí ni. Jesus is Lord. What type of plane is this? Apostle, we hear of this. Ayé ni tèmi bá ní. You think say they wise? I am woman too much. ilẹ̀ ti mọ́ olóró ojú ọ̀kẹ́rẹ́ ti dá ọ̀rẹ́ rà lóde òjò kó pàjẹ́ lóru ni. Continue. ó kú bó ṣe adélé ròyìn ọmọ burúkú. wèrè lọ ibo ló lọ báyìí. wá ìwọ ní wèrè gan bẹ́ẹ̀ ni fọkàn wọn rí yàrá ya ẹ̀ ní ọ̀rẹ́ lọ́mọdé wá ẹ̀ kiri inú ilé. Continue. má bínú. èwo ló ṣí. bíbí má bínú. She what? bí mo fẹ́ lọ ra nǹkan tó fẹ́ jẹ náà ni. mo kó ọ̀nà máa ń jí jáde ni pẹ̀lẹ́ ṣáà má bínú jọ má bínú. ó wọ pé ẹ kí n ṣe máa sọ̀rọ̀ fẹ́rẹ́ kí n ṣe máa fi nǹkan fọwọ́ pa nǹkan mi rẹ. She what? sábà mú kìkì sílẹ̀kùn ló ṣègbè. lóyá mo ti gbọ́ kò ní bàjẹ́ fún ẹ bébí mi. I am woman too much. What type of plane is this? You think say they wise?
Oya na go. Apostle will hear of this. Tí ì bá ṣe kan náà, obìnrin burú o. Ó ti mú un sí i lórí. Kábíyèsí Ọlọ́run. Viewers and subscribers of been experiencing such in your own surroundings. Let's share that experience with us at the comment section, and keep on liking, sharing our content so that it will serve as an encouragement for us to press forward. Thank you, Baba Mariti, Ogbonge landlord. If you have any ideas or information to pass to us, feel free to contact us on our WhatsApp number as it was listed to you on this video. Thank you. We salute you. Baba Baba Mariti, Baba Baba Mariti, international logo. We salute you. Baba Mariti, the Ogbonge landlord. Baba Mariti no dey gree for anybody. He no go ever gree for anybody. Ogbonge comedy. Sir Victor Olutomi, I throway salute. If you dey watch this series, abeg carry water for your side, especially if you dey chop pepper. Just take water, take your time, relax and enjoy this ogbonge comedy